dédé wòyí o, àwọn ìròyìn wa ló ń dé sétí ìgbọ̀yín láti ìkànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Akínúsì olùníròyìn lónìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà. Àjọ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ nílẹ̀ yìí NCC ti bọwọ́ lù kí àlékún ìdá 50 kó gorí owó lè tí àwọn èèyàn tán fi mọ́ pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tòun ti eléyìí tí wọ́n fi mọ́ ṣe dátà. Wàhálà òun ló ti ń mì lògbòlògbò ní ìpínlẹ̀ Ondo lórí àjọba. Donald Trump di ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ẹlẹ́ẹ̀kẹtàdínláàádọ́ta rẹ̀. Ọkùnrin kan ni wọ́n ti dájọ́ kí wọ́n yẹgi fún báyìí látàrí bí ó ti pa akẹgbẹ́ rẹ̀ lórí okùn léyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó múná wọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ léyìí tó ń pè ní phone charger. Lágbo ti àwọn amúlòdùn, Bobrisky ti fi ẹ̀sùn kan àjọ tó ń gbógun ti lílo owó ìlú ní pòǹpò ìyún àjọ EFCC lórí bó ti ṣàkàwé wọn gẹ́gẹ́ bí àjọ tó burú jù jọjọ. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àjọ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ nílẹ̀ yìí NCC ti bọwọ́ lù àbá léyìí tí àwọn iléeṣẹ́ tó ń rí sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń gbé lójúnà àti lè mú àlékún bá iye táwọn èèyàn tí wọ́n fi mọ́ pè ní ìṣẹ́jú àáyá kan tòun ti iye tí wọ́n fi mọ́ ra dátà. Àjọ NCC ni wọ́n ti wá bọwọ́ lù báyìí kí àwọn iléeṣẹ́ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ kan ṣe bẹ́ẹ̀ kí wọ́n mú àlékún ìdá 50 bá iye léyìí tí wọ́n fẹ́ mọ́ gbélé orí owó léyìí táwọn èèyàn bá fi pè àti eléyìí tán bá fi ra dátà. Ẹni léyìí tí ó jẹ́ àdarí fún ọ̀rọ̀ ìlú lẹ́ka ti àjọ NCC Reuben Moka òun ló fi ọ̀rọ̀ léde pé ìdá 50 òun ni ó jẹ́ eléyìí tí àjọ NCC tí wọ́n fẹnu kò sí léyìí tó kéré jọjọ sí ìdá 100 táwọn iléeṣẹ́ tó rí sí ìbáraẹnisọ̀rọ̀ tó ń pèrò. Ó túbọ̀ tẹnumọ́ pé àlékún lè tí yóò ṣẹ̀ṣẹ̀ gbìnàyà yìí ó ní ó wáyé lẹ́yìn ọdún bíi mélòó kan sẹ́yìn léyìí tí irú àlékún bẹ́ẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Moka tẹnumọ́ pé ọdún 2013 ó ní iléeṣẹ́ tó rí sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti mú àlékún bá pípé èèyàn àti ríra dátà sẹ́yìn. Ẹ̀wẹ̀, Moka ṣe lálàyé pé ìpinnu ọ̀hún ó ní ó jẹyọ lẹ́yìn ìgbà tí gbogbo àwọn tọ́rọ̀ kàn gbọ̀ngbọ̀n tí wọ́n ti péjọ pọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún kó tó di pé wọ́n fi ẹnu kò láti jẹ́ kí iléeṣẹ́ tó ń rí sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kán máa yọ ìdá 50 kúrò ní orí iye léyìí tí àwọn èèyàn bá fi pè àti eléyìí tí wọ́n bá fi ra dátà ní ìṣẹ́jú àáyá kan. Wàhálà ni ó ti ń mì lògbòlògbò báyìí ní ìlú Aládé Ìdànrè tí ìjọba ìbílẹ̀ Ìdànrè ní ìpínlẹ̀ Ondo lórí àjọba. Lẹ́yìn ìgbà tí wọ́n ti yan ọba tuntun ìyàn ní nǹkan bíi oṣù 9 sẹ́yìn, lẹ́yìn ìgbà tí Ifá tó ń ti àwọn afọbajẹ tí wọ́n ti yan ọba tuntun ìyàn Ọ̀túnba Benson Akíngbàsọ gẹ́gẹ́ bí ọba ìlú Aládé Ìdànrè ní nǹkan bíi oṣù 9 sẹ́yìn. Akíngbàsọ lẹ́yìn tí wọ́n yàn gẹ́gẹ́ bí ọba tuntun ọ̀hún òun ló ń dá kúlẹ̀kúlẹ̀ sílẹ̀ láàrin àwọn ọmọọba míì níbi tí wọ́n ti ń gbèrò bí wọ́n ti yọ Akíngbàsọ kúrò lóríyè tí wọ́n sì fi ẹlòmíì jẹ. Ìròyìn sọ di mímọ̀ pé ìdílé Akínàdéjù òun ni wọ́n ń gbèrò láti mú ọ̀kan nínú àwọn ọmọ oyè ìdílé náà fi rọ́pò ọba tuntun léyìí tí ẹni tó jẹ́ olórí fún àwọn afọbajẹ ní ìlú Aládé Ìdànrè olóyè Ọládìpọ̀ Akínsànwọ́n sì ń ṣe ní àlàyé pé ọba Akíngbàsọ
òun nìkan ni ó lẹ́tọ̀ọ́ sí orí àpèrè tó wà látàrí bó ti jẹ́ wípé Ifá tóun ti àwọn afọbajẹ òun ló yàn án lẹ́yìn gbogbo ìwádìí léè tó jìnnà. ṣèbí bàbá gbàgbé pé ọba tó jẹ kẹ́yìn nílùú Aládé Ìdànrè òun ni ó wàjà ní ọdún 2020 tó sì jẹ́ pé lẹ́yìn ìgbà náà òun ni rúgúdù ni ó ti ń bẹ́ sílẹ̀ lórí àjọba nílùú Aládé Ìdànrè. Donald Trump ni wọ́n ti ṣe ìbúra wọlé fún báyìí gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ẹlẹ́ẹ̀kẹtàdínláàádọ́ta rú rẹ̀. ayẹyẹ ọ̀hún òun ló wáyé ní ìlú Washington DC níbi tí àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n ti ń bá ṣe àjọyọ̀ lórí oríire tuntun lẹ́yìn tí ó wọnú ìdílé Trump wá. ṣèbí bàbá gbàgbé pé Donald Trump ó ní ó jáwé olúborí lásìkò ètò ìdìbò lẹ́yìn tó wáyé láàrin Donald Trump tóun ti Kamala Harris nínú ètò ìdìbò sípò ààrẹ ní orílẹ̀-èdè ọ̀hún. Donald Trump ni ó ti wá ṣe ìlérí oníranran lójúnà àti lè rí i pé orílẹ̀-èdè Amẹ́ríkà ó ní ó tún tẹ̀síwájú ju bí ó ti wà nísìnyí lọ. Ilé-ẹjọ́ gíga kan tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Bauchi ti ní kí wọ́n yẹgi fún Usman Abdullahi lórí bí ó ti gún akẹgbẹ́ rẹ̀ kan Saidu Adamu lásìkò tí wọ́n ń ṣe fàmìfà lórí okùn lẹ́yìn tí ó mú iná wọ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iyùn chájà. Adájọ́ Sahad Muhammad òun ni ó gbé ìdájọ́ ọ̀hún kalẹ̀ látàrí bí ó ti ṣe lálàyé pé ìwà ọ̀daràn lẹ́yìn tí ó burú jáì òun ni Usman Abdullahi òun ló wò lẹ́yìn tí ó sì jẹ́ wípé ìdájọ́ náà òun ni ó fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú òfin ilẹ̀ yìí. ṣebí Abdullahi òun ló wọ inú ilé ìdáná lọ mú ọ̀bẹ lásìkò tí òun àti Saidu tí wọ́n jọ ń ṣe fàmìfà lórí ẹni tí ó lo okùn lẹ́yìn tí ó mú iná wọ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. lágbo tí àwọn amúlùúdùn Idris Okunleye táwọn ènìyàn mọ̀ sí Bobrisky ló ti gbójú agan sí àjọ tó ń gbógun ti lílo owó ìlú ní pòǹpò ìyún àjọ EFCC látàrí bí ó ti ṣàkàwé wọn gẹ́gẹ́ bí àjọ lẹ́yìn tí ó burú jù jáì ní orílẹ̀-èdè Nàìjíríà. Bobrisky ó ní ó fi ọ̀rọ̀ yìí léde nígbà tí àjọ EFCC tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti fi ojú àánú wo ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ àjọ EFCC lẹ́yìn tí ìbọn bà lásìkò tí wọ́n ṣọdẹ òru iyùn ní ìpínlẹ̀ Anambra. ó tẹnumọ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ó ní wọ́n sàn ju àjọ EFCC lọ látàrí bó ti jẹ́ pé àjọ EFCC ó ní wọ́n mú òun lómùú lásìkò tí wọ́n wá mú òun iyùn ní bí wọ́n ti ní kí òun bẹ̀rẹ̀ sí ní gbọn ilé òun yẹbẹyẹbẹ láti lè wò ó bóyá òun tẹ owó sí ilé ìgbé òun náà. àwọn ìròyìn wa kò ní jù bá ń lọ níkànnì Àjùlọ TV. Olúwatúnṣe Àkínúsì òun ló kàròyìn òní sétí ìgbọ̀nyìn o káfíńrẹ́ àtayọ̀ pàdé ó dìgbà.